Hello, this is On Point by 2, bringing my website to you live on YouTube channel. My website onpointby2.wordpress.com. Yes, mo kó nílé, mo kálejò, ṣé mo bá iná yàtọ̀ láfíà. Peace be unto the eyes that is watching me now. Kí n tó bẹ̀rẹ̀, please, a'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Mo bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run, ọba ayé ọba ọ̀run, ọba mi àgbàlagbà tí ń ṣàyà gbangba, ọba ẹni, ọba àná, ọba gbogbo ayé. Mo kí Ọlọ́run ọba, mo kí àgbàlagbà, mo kí ọmọdé, mo kí gbogbo ojú tó ń wò mí. Ṣé àlàáfíà ni mo bá gbogbo yín pátá? Ọlọ́run á máa nífẹ̀ẹ́ yín o, Ọlọ́run á máa nífẹ̀ẹ́ yín o. Gbogbo nǹkan tó ń jẹ́ ìṣòro nílé ayé oníkálukú wa, Ọlọ́run á mú kúrò, á ṣe Nàìjíríà yìí, á ṣe nírọ̀rùn. Mo dúpẹ́ o, mi ò tójú àgbà mọ́lẹ̀ o, mo dúpẹ́ o. Tọ́píìkì ti tèní tó wà lọ́kàn mi tí mo fẹ́ sọ, ó ní ọ̀rọ̀ ìgbéyàwó. Ọ̀rọ̀ ìgbéyàwó bó ṣe ń lọ yóò dáa. Bó ṣe ń lọ yóò dáa kí ọkùnrin àti obìnrin ní kékeré ayé wọn kí wọ́n ríra wọn, kí wọ́n fẹ́ràn ara wọn, kí wọ́n wá fẹ́ra wọn tán. Tí wọ́n bá ti wá lo ọdún kan, tí wọ́n lo ọdún méjì, wàhálà wá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. Ẹ̀yin ò rí pé èṣù ló fẹ́ dalé aláyọ̀ rú. Èṣù ló fẹ́ kí ọkọ àti ìyàwó jókòó kí wọ́n nífẹ̀ẹ́ ara wọn. Bí ọkọ àti ìyàwó bá wà tí wọ́n ṣe tọkọtaya, ìjọba Ọlọ́run ó mọ pọ̀ sí i. Tó bá sì ti wá di pé wọ́n wá bàjẹ́ tó dọ̀rọ̀ divorce, báwo ni ìjọba Ọlọ́run ṣe fẹ́ pọ̀ sí i? Ọkọ àti ìyàwó tán wá di ọ̀tá, Tó bá ṣe díẹ̀, wọ́n á sọ pé ìyàwó ló ń ṣe ọkọ, wọ́n á ní ọkọ ló ń ṣe ìyàwó. Ṣé bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn láti bẹ̀rẹ̀? Ṣé bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn? Bẹ́ẹ̀ kọ́ la ṣe bẹ̀rẹ̀, kọ́ ló ń ṣàánú o. Gbogbo kíní àdúrà ló wá fẹ́ o. Àdúrà báyìí gbogbo ẹ̀ fẹ́. Tọ́pìkì mo ṣe ń sọ ó ń dùn mí, in fact ó ń jẹ́ kí n feel bad myself. Ọkọ àti ìyàwó wọn á tẹ̀ wá lépa wọn, wọ́n wá sọ wípé àwọn ni wọ́n ń ṣera wọn títí tí wọ́n fi wá kọra wọn. Àwọn obìnrin wọ́n wá di kíní kan táwọn Haúsá ń bíbá tí wọ́n ń pè ní bazaura. Tẹ́débí bazaura ló ń jẹ́ divorcee. Divorcee bazaura ló ń jẹ́ bẹ̀rẹ̀ Haúsá. Wọ́n ti kọ ọ̀pọ̀lọpọ̀ wọn náà wà ń bíbá yìí, kó ṣe ilẹ̀ Yorùbá ń bẹ̀ nìkan ló wà. Ó wẹ̀ ní ilẹ̀ Haúsá náà púpọ̀. I don't know what is happening to this marriage system and it's killing these children. Kí ni nǹkan tá a wá lè ṣe sí i? Kí la lè ṣe sí i? Kí ló ń ṣẹlẹ̀? Nǹkan tó ń ṣẹlẹ̀ tá a lè ṣe sí náà ni àdúrà kí ọkọ àti ìyàwó kí wọ́n fẹ́ràn ara wọn, kí wọ́n sì mọ gbàdúrà déédéé. Ẹ bá sì ti fọ́kọ tẹ́ ti fẹ́ yàwó, ẹ gbàgbé ìta ilẹ̀ ti bàjẹ́ tán, ẹ gbàgbé ìta. Níjẹ̀ta la gbọ́ news, la gbọ́ stories kan pé ọkọ àti ìyàwó, very young couples, ìyàwó náà ń gbá ọkọ mú, ó fẹ́ ṣe ìranù pẹ̀lú ọmọ kékeré tó ń ṣẹ̀ṣẹ̀ bí. Ọkọ ní rárá torí pé òun sọ pé òun fẹ́ lọ ṣe DNA, ìyàwó fi parọ́ adúrú rọ́ yẹn. Ta ló ń parọ́ nínú wọn? Àwọn ò mọ̀ o. Bẹ́ẹ̀ tí èèyàn bá jókòólẹ̀ tó rò dáadáa, ìyẹn ó lè sọ pé tó nǹkan kan báyìí ló ń ṣẹlẹ̀. Kí ló wá fà á tọ̀rọ̀ fi wá rí báyìí? Èṣù ti bá wọn múlẹ̀ pé ìgbéyàwó yẹn kò ní pẹ́ tú. Nígbà tí ìyàwó ń sọ pé òun gbá ọkọ mú, ó fẹ́ ṣe ìranù pẹ̀lú ọmọ kékeré, tí ọkọ náà sọ pé irọ́ ni, ó parọ́ mọ́ ni torí pé òun fẹ́ gbé ọmọ lọ DNA. Ẹ dákun, kí ni ìbẹ̀rù nínú fún fẹ́ gbé ọmọ lọ? Ọmọ tó wọ́n ṣẹ̀ bí láì sí pé ọmọ kan tó ti náwó lé lórí. Ọmọ tó wọ́n ṣẹ̀ bí wọ́n fẹ́ gbé lọ DNA. Ìyàwó wa parọ́ irọ́ bẹ́ẹ̀ yẹn. Ọ̀rọ̀ náà ó wà lọ́wọ́ Ọlọ́run nìkan ló mọ òótọ́, àmọ́ àwọn ò ní kankan tá a lè sọ sí ìgbéyàwó ọjọ́ mélòó tó ti á di irú ọ̀rọ̀ ńláńlá bẹ́ẹ̀ yẹn.
àdúrà ló pọ̀ tá a mọ̀ ṣe o àti kìíní lẹ́yìn àdúrà kẹ́ tó fẹ́ yàwó kẹ́ tó fẹ́ra yín àdúrà ẹ wádìí sí i ẹ ṣe prayer sí i ẹ béèrè lọ́wọ́ ọ̀tún ẹ béèrè lọ́wọ́ òsì ẹ ṣe like a kind of investigation irú èèyàn wo báyìí mo fẹ́ fẹ́ ilé wo ló ti ń bọ̀ irú family wo ló ti ń bọ̀ ó lè kíyàn lè ṣe irú investigation bẹ́ẹ̀ kò sí kankan tí ó fi ń ṣèèyàn torí pé kí ni torí ọjọ́ ọ̀la kó lè bá a ní smooth journey kò tún ṣe pé wọ́n bá ti marry 2 years 3 years ẹ ti gbọ́ divorce yẹ divorce jẹ divorce yìí dẹ̀ ní issue divorce ó ń ba ayé jẹ́ ni because èèyàn tó ti divorce definitely wọ́n tó wà á dé ọkọ báwọn ti fẹ́ kó gbádùn ọkọ ẹ̀ kò sí wọ́n ti fẹ́ jẹ́ kó gbádùn ọkọ ẹ̀ at the end of the day tí wọ́n gbogbo bá mú àfàìmọ̀ kí wọ́n náà mọ̀ di divorce so tẹ́ bá ti gbogbo òbí tẹ́ wà ń tàn bẹ̀yẹn tẹ́ ń gbọ́ mi tẹ́ bá tó má ti ń sọ̀rọ̀ divorce ẹ jẹ́ káwa wá máa shake ká sì mọ gbàdúrà fún ọkọ àti ìyàwó tẹ́ bá rí i pé ìgbéyàwó wọn ti fẹ́ ní problem pé kọ́lọ́n bá wọn settle rẹ̀ kọ́lọ́n bá wọn tó kò sí nǹkan tójú òrírí fà tẹ́ bá rí àwọn ọkùnrin àti obìnrin tó ti pẹ́ lọ́wọ́ ara wọn ẹ lọ béèrè dáadáa pé kí ni secret wọn ṣé wọ́n ń jà kí ni àṣírí tí wọ́n fi pamọ́ síra wọn lọ́wọ́ àṣírí máa wà because ọmọ ènìyàn ni wá we are bound to make mistakes ṣé tí wọ́n bá ṣe mistakes yẹn ṣé kó wá di pé ká wá kígbe káàkiri ó bá ti kígbe káàkiri ó ti tà á ìwọ ìyàwó tó bá ti kígbe ọkọ ẹ tá káàkiri ó ti ta ọkọ ẹ irú ọkùnrin òwú ló wá fẹ́ gbérú obìnrin tó láti rí yẹn sílé kò sí nǹkan tójú òrírí sùúrù ní ká ṣe o ó ní obìnrin kan àtọkùnrin kan obìnrin yìí ọmọ kékeré ni kò mọkùnrin rí ọkọ rẹ̀ wá lọ fẹ́ nílùú wọn ó mú wá sí ìlú kan tó popular ní Nàìjíríà yìí tí ọkọ bá ti lọ fiṣẹ́ láàárọ̀ ọmọ kékeré bẹ́ẹ̀ àwọn ará àdúgbò ti bẹ̀rẹ̀ sí ní dààmú rẹ̀ ni kò ṣiṣẹ́ lọ́wọ́ ẹ̀ kó tó mọ̀ wọ́n ti àwọn ọmọ kékeré ẹgbẹ́ ti bẹ̀rẹ̀ sí ní bá a sùn tọkọ bá ti lọ fiṣẹ́ láàárọ̀ àwọn boyfriend àdúgbò wọn bẹ̀rẹ̀ sí ní bọ́mọ yìí sùn títí tó wá di pé náà wọ́n á mọ̀ pé yẹ kó mọ ó wá ń gbowó lọ́wọ́ àwọn ọkùnrin tó bá ti lóye ó bá di ọkọ òfúnra kò mọ anything ó kàn jíjọ́ kan ní lọ́kàn lọlé ni bó ṣe lọlé ló bá ìyàwó rẹ̀ pẹ̀lú ọkùnrin yẹn ṣe rí ọkọ kò mọ̀ kókó mọ̀ pọ́kọ ní bó ṣe dìde nìyẹn tó fi 2000 naira tó fi kalẹ̀ sí orí bẹ́ẹ̀ that means 2000 naira ní owó iṣẹ́ tí ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ mú wá ní odidi láìsí pé láàbọ̀ wọ́n ti bá a sí níbẹ̀ yẹn ó ṣọ́ọ̀kù mọ̀kan tó lè sọ́kàn wò ni pé kí ló ń ṣẹlẹ̀ ìyàwó mọ̀kan tó lè sọ́kàn tí wọ́n ti ọ̀rẹ́dì gbà mú ọkùnrin yẹn bá jáde síta ló bá fi ọgbọ́n béèrè lọ́wọ́ gbogbo àwọn àdúgbò pé sísítà mi yóò láìkí ìwà tó ń wù pé ṣé wọ́n lè sọ ìwà tó ń wù wọ́n ṣe sọ fún nìyẹn o pé gbélé pawó ni o báyìí tó bá jẹ́ pé ìwọ kí ló fẹ́ ṣe sí tó bá jẹ́ pé ìwọ ni kí ló fẹ́ ṣe sí wàá lé lọ kò lé lọ because ó mọ̀ pé tóun bá lé lọ ní ọkùnrin kò lé lọ ìyàwó bẹ̀bẹ̀ ó sunkún ó ṣe everything pé ó sì búra pé òun ò ní ever tó ṣerú ẹ̀ mọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n sì wà pẹ̀lú ara wọn o wọ́n sì wà pẹ̀lú ara wọn ìgbéyàwó wọn nísìnyìí ó ti ń lọ ó ti ṣe díẹ̀ wọ́n dẹ̀ ti bímọ 3 obìnrin yẹn mi rò kó ṣerú ẹ̀ mọ́ èmi náà sì gbàládùá pé kí irú obìnrin yẹn kó ṣerú ẹ̀ mọ́ so kí wá ní àti ìrírí kí láti ìrírí ẹ dápẹ́ jẹ́ kí rí márèjì yìí ṣiṣẹ́ ẹ jẹ́ kí márèjì yìí wọ́ọ̀kà tó kálíbà pàdé ara wa níjọba ọ̀run àìsí ilé ọkọ pàápàá ọmọ jẹ́ kí obìnrin lose the closeness pẹ̀lú ọkọ pẹ̀lú Ọlọ́run. I think I'm going to raise this case now. May God bless you. This is On Point. Using my words to you. Bye for now.